tó bá tó jẹ́ mẹ́ta ẹ̀kọ́ àti làkìrà ẹni ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Omolola TalksTV nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ò yí padà, ọmọbabìnrin ọmọlúàbí Omolola Adépéjú. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ìkànnì yìí àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ló ń gbé lárugẹ. Èyí ló fà á tí a fi wá rò wípé ó ṣe pàtàkì ká ní ààyè kan yàtọ̀ tí a ó fún lórúkọ kan tó ní ṣe pẹ̀lú pé ká máa kọ́ ẹ̀kọ́. Èyí ló fà á tí a fi ní ààyè kan lórí ìkànnì Omolola TalksTV, pàápàá jùlọ lórí wẹ́bsáìtì wa èyí tá a pè ní Yàrá Ìkẹ́kọ̀ọ́ Omolola TalksTV. Ní yàrá ìkẹ́kọ̀ọ́ yìí a ti bẹ̀rẹ̀ níbi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí, níbi tí a ti ń gbé ọ̀kan gbòógì, níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Yorùbá èyí tá à ń pè ní Parákòyí. Ní inú ọ̀rọ̀ yìí a ti yànnàná oríṣiríṣi irúfẹ́ àwọn ènìyàn wo ni à ń pè ní Parákòyí. Ǹjẹ́ obìnrin ó lè jẹ́ Parákòyí? Ǹjẹ́ àwọn Parákòyí tẹ̀ ní àmúyẹ tí a lè fi pè wọ́n? Bó tilẹ̀ jẹ́ wípé Parákòyí jẹ́ oyè ní ilẹ̀ káàárọ̀ oòjíire, bá ṣe ń jẹ oyè bíi Ààrẹ Ọ̀nà Kakanfò, bẹ́ẹ̀ náà là ń jẹ Parákòyí. Parákòyí jẹ́ oyè gbòógì tí wọ́n máa ń fi àwọn tí wọ́n wà ní ẹ̀ka káràkátà tí wọ́n máa ń fi wọ́n jẹ. A ti sọ̀rọ̀ nípa ṣé oníṣòwò ṣó lè jẹ́ Parákòyí. Parákòyí lè jẹ́ oníṣòwò, ṣùgbọ́n gbogbo oníṣòwò kọ́ ló lè jẹ́ Parákòyí, nítorí wípé kí ènìyàn tó jẹ́ Parákòyí ó nílò láti ní ìrírí. Ẹni tí ó bẹ̀rẹ̀ òwò lánàá tó di ọlọ́rọ̀ lónìí a ò lè pè ní Parákòyí, nítorí wípé Parákòyí ní ṣe pẹ̀lú ìrírí, ó ní ṣe pẹ̀lú ìwà rere. Ó ní Yorùbá ṣe lọ nínú ọ̀rọ̀ wọn tí wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà òun fàdákà lọ. Parákòyí ó ní láti jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán, ẹni tó jẹ́ wípé ní ẹ̀ka ìṣòwò tó yàn láàyò, yálà kárà àbí kátà tàbí ohunkóhun tí ìbá jẹ́ tírú ẹni bẹ́ẹ̀ ń ṣe ní ẹ̀ka okòwò. Irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ní láti jẹ́ ẹni tí ó ṣe é ṣe àwòkọ́ṣe, ẹni tó ṣe é finú tán, ẹni tó jẹ́ pé ó lè ṣàlàyé bó ṣe rin ìrìn àjò okòwò tó ń ṣe láti abala níbi tó dé, láti ibi tó ti bẹ̀rẹ̀ níbi tó bá dé. Irúfẹ́ àwọn ènìyàn báyìí wọ́n tún lè jẹ́ ẹni tí àwọn ènìyàn ó máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Wọ́n lè jẹ́ ẹni tí àwọn ènìyàn tiẹ̀ tún lè kọ́ṣẹ́ gan ní abẹ́ wọn. Irúfẹ́ àwọn ènìyàn báyìí là ń pè ní Parákòyí. Ọ̀rọ̀ lásán ò sọ ènìyàn di Parákòyí. Ẹni tó kó owó jọ, tó kó ọlá jọ, èyí ò túmọ̀ sí pé irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ jẹ́ Parákòyí o. Rárá o. Ìdí rèé tí màá fi gbà wá níyànjú wípé ẹ jẹ́ ká kàn sórí ìkànnì wẹ́bsáìtì Omolola TalksTV, www.omololatalkstv.com, níbi tí a ó ti rí àwọn nǹkan yìí bí mo ṣe kà sílẹ̀ yìí, bí mo ṣe sọ, tí a ó ti rí ní àti abala kìíní èyí tí mo pè ní Modi 1 Parákòyí títí dé abala keje. A ní ní yàrá ìkẹ́kọ̀ọ́ sí yàrá ìkẹ́kọ̀ọ́ àti ní yàrá ìkẹ́kọ̀ọ́ kìíní títí dé ìkeje. Tá bá rí ẹnikẹ́ni tí ó fi ìdáhùn ránṣẹ́ sí àwọn ìbéèrè wa, nítorí wípé ní yàrá ìkẹ́kọ̀ọ́ ìpele yìí láti béèrè àwọn ìbéèrè. Ẹni tó bá lára àwọn tí ó fi ìdáhùn ránṣẹ́, gbogbo wọn fẹ́ẹ̀ kọ́ ló ti ẹnìkan tiẹ̀ sọ pé òun ò gbọ́ Parákòyí rí, ẹnìkan tiẹ̀ sọ pé òun gbọ́ rí ṣùgbọ́n ó rò pé bóyá àwọn tó bá jalè ló ń pè bẹ́ẹ̀. Rárá o. Àwọn tó ń jalè Yorùbá lórúkọ tó buyì kún àwọn náà tó fún wọn, bí àlọ́kọ́lóhunkígbe, ògbóǹtagìrì. Àwọn orúkọ wọ̀nyí òun ló yẹ àwọn tí ẹnìyẹn dárúkọ. Parákòyí àwọn ènìyàn gidi ni wọ́n ń jẹ láwùjọ, àwọn tó wà ní ẹ̀ka
ìṣòwò, òǹṣòwò, káràkátà. Àwọn wọ̀nyí ni Yorùbá wá orúkọ tó buyì kún. Bó tilẹ̀ jẹ́ pé lónìí ohun tí ó wọ́pọ̀ láwùjọ wa òun ni bàbá lọ́jà, ìyá lọ́jà, babalájé, ìyálájé. Parákòyí borí gbogbo bàbá lọ́jà, babalájé, ó borí ìyálájé, ìyálọ́jà. Parákòyí jẹ́ oyè ní ilẹ̀ Káàárọ̀-o-jíire. Bó tilẹ̀ jẹ́ pé lónìí bílẹ̀ Yorùbá ṣe tó, kò sí Parákòyí kankan, kò sí ẹnì kankan tí wọ́n fi jẹ oyè Parákòyí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn kan wà tí wọ́n ti ṣiṣẹ́, tí wọ́n ti làmìlaka ní àgbọn nìkan ṣòwò tí ó yẹ kí àwọn ládéládé, àwọn lọ́balọ́ba wa kí wọ́n fi jẹ oyè Parákòyí. Ṣùgbọ́n mo mọ̀ pé orí ẹ̀rọ ayélujára kò síbi tí agbára ọ̀rọ̀ ò lè dé. Bí àwọn aláyélúwà wa náà bí wọ́n bá worú fọ́nrán yìí, èyí náà dàbí ìpè láti bẹ àwọn ládéládé wa wípé àsìkò tó láti jẹ oyè Parákòyí ní ilẹ̀ Káàárọ̀-o-jíire, torí pé a ò fẹ́ kí àṣà wa, a ò fẹ́ kó parẹ́, a ò fẹ́ kí àṣà wa, a ò fẹ́ kó di ohun yẹpẹrẹ. Èyí ló fi fà tó fi jẹ́ pé a nílò láti máa polongo rẹ̀ ní gbogbo ìgbà. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ náà rọ̀ wọ́n ní kókókó là ń rán fáadití. Ìtumọ̀ rẹ̀ ni pé a ó máa sọ, a ó máa tẹ̀ mọ́ létí, a ó máa sọ, a ó máa tuntun sọ títí tí ó fi yè. Nítorí ìdí èyí ó pọn dandan fún wa láti máa lọ ọgbọ́n àṣà wa, pàápàá jùlọ lóde òní tá a wà yìí, tó jẹ́ wípé ẹ̀rọ ayélujára àti àwọn ohun tí a lè pè ní ṣìgìdì, torí artificial intelligence òun ni ṣìgìdì ti ilẹ̀ Káàárọ̀-o-jíire láyé ọjọ́ àná. Bẹ́ẹ̀ ni ṣìgìdì náà òun ni artificial intelligence, AI tòde òní. Yorùbá náà ti ní artificial intelligence tí wọ́n tipẹ́tipẹ́. A ó máa sọ̀rọ̀ nípa ibẹ̀ kọ́ ni mò ń lọ, mò ń fi ọ̀rọ̀ yẹn wé ọ̀rọ̀ nítorí ká lè mọ̀ wípé ibi tá a bá dé lónìí, artificial intelligence ti gba ayé kan débi wípé a nílò ká polongo àṣà wa, kóhun tí ì ṣe tiwa kán má bàa rà mọ́ wa lọ́rùn. Ohun tó wá jẹ́ tiwa yẹn kó má bàa dohun tá ó máa wò lọ́ọ̀ọ́kán láì ní lè súnmọ́. Ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ Káàárọ̀-o-jíire, àsìkò tó láti jẹ oyè Parákòyí. Àwọn ènìyàn ò tiẹ̀ gbọ́ orúkọ yìí mọ́, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti gbọ́ orúkọ yìí rí, ṣùgbọ́n gbà tá a ò rí ẹni tá a tiẹ̀ lè pè mọ́, kò jẹ́ kó yé àwọn ènìyàn wa tó bó ṣe yẹ kó yé wọn. Àsìkò tí ń tó báyìí láti jẹ oyè yìí. Ẹ̀bẹ̀ la bẹ̀ yín, ẹ̀yin olórí aládé gbogbo, ẹ̀yin ọba wa, ẹ dákun, ẹ má jẹ́ káṣà wa, ẹ má jẹ́ kó di ohun tá ò mọ̀ wò lókèèrè, tá ò ní lè súnmọ́. Àwọn orílẹ̀-èdè kan tiẹ̀ ti ń kọ́ nípa àṣà wa tí wọ́n tiẹ̀ lè sọ ju báwa gan ṣe lè sọ lọ. Ǹjẹ́ ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ nígbà táwa tá a ní nǹkan lọ́dọ̀ gan tá ò fẹ́ mọ iyì rẹ̀ tó bó ti tó àti bó ṣe yẹ? Nítorí ìdí èyí, ẹ kàn sí ìkànnì Omolola TalksTV, www.omololatalkstv.com, níbi tí ẹ ó ti lè kà nípele ní abala Parákòyí. Bákan náà a ó máa ṣe àgbéyẹ̀wò àwọn ohun tó ń bọ̀ tí a bá ti kúrò ní yàrá ìkẹ́kọ̀ọ́ Module 1, ibi tá a ti ń sọ̀rọ̀ nípa Parákòyí. Module 2 a ó máa sọ̀rọ̀ nípa gbajúmọ̀ àti gbajúgbajà. Abala yìí, yàrá ìkẹ́kọ̀ọ́ yìí, ni mo ti sọ wípé àwọn ọ̀rọ̀ tí ó jọra wọn ṣùgbọ́n tí wọn ò ń ṣe nǹkan kan náà. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a máa ń lò ṣùgbọ́n a ò tiẹ̀ mọ irúfẹ́ àwọn èèyàn wo gan là ń lò ó fún, àti ẹ̀mọ̀gbà wo gan là ń lò ó. Ìdí rèé tí yàrá ìkẹ́kọ̀ọ́ yìí tó fi wà. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ bá wa wò ó, ẹ bá wa fi ránṣẹ́, pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké wa. Ìkànnì yìí wà fún wọn. Ohun tá à ń ṣe ń bẹ̀, ohun tí wọ́n lè ní òye, tí wọ́n lè ní ìmọ̀ rẹ̀ ni. Ẹ jọ̀ọ́ torí adániwáyé, a bẹ̀ yín, ẹ má jẹ́ kí àṣà Yorùbá, ẹ má jẹ́ kó dàbí ohun tí kò tọ́ láti gbé lárugẹ. Ó tọ́
láti gbé lárugẹ. Inú mi máa ń dùn wípé mo jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, mo sì mọ̀ ń fi yangàn níbi gbogbo tí mo bá bára mi torí pé orúkọ tán fún mi rẹwà púpọ̀, Omolola Adépéjú. Mo fẹ́ràn orúkọ náà bí mo ṣe fẹ́ràn ẹ̀mí mi. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká máa fọwọ́ wa sọ̀yà níbi gbogbo tá a bá bára wa pé ọmọ Yorùbá tàtà ni mí, ọmọlúàbí sì ni mí pẹ̀lú. Ìkànnì Omolola TalksTV náà rèé. Àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire là ń gbé lárugẹ. Kọ́ fi pamọ́ fún àwọn ìran míì tó ń bọ̀. Àdániwáyé á máa ràn wá lọ́wọ́. Ojú òní tì wá láṣẹ Olódùmarè. Lórí ìkànnì yìí ẹ ó bá oríṣiríṣi àwọn nǹkan tá a ti kọ́ pàdé. A ó sọ̀rọ̀ nípa gbajúgbajà àti gbajúmọ̀, bẹ́ẹ̀ la ó sọ̀rọ̀ nípa aṣáájú àti aṣíwájú, a ó sọ̀rọ̀ nípa ìjòyè àti olóyè. Tó bá di nígbà míì a ó tún pàdé lákọ̀tun. Orúkọ mi yí padà, ọmọbabìnrin ọmọlúàbí Omolola Adépéjú. Ó dàbọ̀.